Sunday Igboho mọ̀ mí through OPC ìjọ pàtí máa kọ́kọ́ lọ sí olóyè Sunday Igboho aṣọ OPC mo wọ̀ lọ tọkọ OPC sí lẹ́yìn tọkọ sí níwájú kò lé mi dànù kò lé mi bẹ́ẹ̀ ni ìdajì yín lé ní ẹ̀ń tí a jẹ́ tẹ́jọ́ OPC tẹ́ bá rọ́mọ Sunday Igboho kọ̀ọ̀kan Sunday Igboho sáyà tàbí tó kọ ìlú ẹkùn sáyà tó gbáwájú ọ̀dọ̀ yẹn kọjá tẹ́ tó bí 6 méje ń bẹ̀ ẹ̀ múra pẹ́fẹ́ lù ni ẹ wò yàtọ̀ báyẹn ẹ̀ múra pẹ́fẹ́ bàjà ṣùgbọ́n Sunday Igboho ìjọ tí máa kọ́kọ́ lọ lẹ́ẹ̀pá tí mo ń pè wọ́n tán júwe fún mi aṣọ OPC ni mo pọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni pẹ̀lú no smack OPC Sunday Igboho a máa rántí bẹ́ẹ̀ fúnra wọn. wo Ìbà Gani Adams ẹ jẹ́ kí n sọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń jáde fún ọ̀rọ̀ yìí lẹ̀ ń bayé Yorùbá jẹ́ mo fẹ́ kẹ́ ẹ understand kinní kan gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń bú Sunday Igboho ẹ̀yin lẹ́kàn ń kó Ìbà Gani Adams sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́kàn ń tàbùkù ẹni lẹ́ni kò yé yín bẹ́ẹ̀ ni tó bá yé yín ni tẹ́ bá ti ń bú Sunday Igboho irú ẹkùn nìkan kọ́ lẹ̀ ń bú Sunday Igboho ti gba gbogbo ilẹ̀ Yorùbá tán bẹ́ẹ̀ ni òǹkálukú wa ẹ̀dẹ̀ jẹ́ ká mọ ohun tá a máa sọ lẹ́nu toríjọ́ tó bá máa ba oníkálukú tí wọ́n á play bó ṣe bú Gani Adams fún ẹ tí wàá jẹgba wọ́n á play bó ṣe bú Sunday Igboho fún ẹ wàá jẹgba kò nídìí pé à ń bú yàn òtítọ́ ọ̀rọ̀ ní ká bó oníkálukú sọ Sunday Igboho máa lè adjust Ìbà Gani Adams máa lè adjust bẹ́ẹ̀ ni ṣe rí Sunday Igboho tó ẹ̀ ń jáde fún oníkálukú yín ẹlòmíì ò mọ ohun tán pè ní cyberbullying nínú yín ìdajì ò kàwé ò ń búyàn lágbájá kìnnìkan báyìí ní orí kìnnìkan báyìí ẹni bá ti bú Sunday Igboho níbi tá a dé dúró lé ní báyìí ó búrú ẹkùn nìkan gbogbo ilẹ̀ Yorùbá ló ń bú ojú ti là kò sí nǹkan kan tó jẹ́ kí bọ̀bọ̀ yìí kí olóyè Májàsọ́lá Sunday Igboho kò sí nǹkan kan tó jẹ́ kí ó jẹ́ the voice of the people tí ogbon fẹ́rẹ̀ ní pé kí ni ó jẹ́ni tó kóyàn mọ́ra kì í dúró de pé ká pàṣẹ fóun kó tó lọ ṣe nǹkan ẹ má jẹ́ ntàn ẹni tó bá máa gbèjà Yorùbá tó bá máa jagun Yorùbá ò ní máa sọ pé ilé báyìí ló ní Lẹ́kì ò ní kayé ilé tó ní ní Àjà ò ní rántí ìyàwó tó fẹ́ o ọ̀nà tí Sunday Igboho gbà tó fi jagun Ìbàràpá nìyẹn gbogbo ara wọn tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Sunday Igboho ti Ìbàràpá dé kán wá jó ilé ẹ̀ wọ́n jó mọ́tò ẹni tí mo mọ̀ dáadáa ni ọjọ́ tá a bọ̀ sílé ẹ̀ ó kú ọ̀la lèmi kúrò nínú compound ibẹ̀ yẹn ẹbí bàbá lè rà ní bẹ́ẹ̀ ni a máa ń gbá tébù tẹ́nísì ni bàbá yẹn àtajà àtẹ̀wọ̀n ló kó mọ́ra báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í sọ̀rọ̀ irú ẹkùn nìkan ọ̀rọ̀ wípé gbogbo Yorùbá ló nífẹ̀ẹ́ Sunday Igboho ni ọ̀tọ̀ dẹ̀ làyàn mọ́ ọ̀tọ̀ lórí èèyàn lè ṣe awúre kọ́ má fẹ́ràn o ó dẹ̀ lè má ṣe awúre kó dẹ̀ pé gbogbo ayé ẹ̀yìn ẹ̀ náà wà ohun tọ́lọ́run bá ti sọ pé ẹni tọ́lọ́run bá ti fẹ́ràn ó fẹ́ràn ẹ̀ nìyẹn torí quality wo la rí lára Ìgbòho ni pé kí ni ó jẹ́ nìkan tó níwà rẹ̀lẹ̀ kì í dẹ̀ fojú pààyàn rẹ̀ gbogbo àtà ń sọ̀rọ̀ tá à ń jáde ẹlòmíì inú yín ń sọ̀rọ̀ torí pé kí Facebook lè fún ní owó ni ẹlòmíì owó Facebook ló ń wá ẹlòmíì kó sọ̀rọ̀ kí ibà lè fún ní 5,000 káàdì ọmọ yẹn ẹlòmíì ń sọ̀rọ̀ kó lè get recognition Sunday Igboho ni ohun tá à ń sọ ni pé kí ni dáadáa tí oníkálukú wọn ṣe Sunday Igboho mẹlẹ́yàmẹ̀yà kò sí tó kàn pẹ̀lú pé bí OPC ni ẹ òun ò bẹ́ẹ̀ ṣe no Sunday Igboho mọ̀ mí through OPC ìjọ pàtí máa kọ́kọ́ lọ sí olóyè Sunday Igboho aṣọ OPC mo wọ̀ lọ tọkọ OPC sí lẹ́yìn tọkọ sí níwájú kò lé mi dànù kò lé mi bẹ́ẹ̀ ni ìdajì yín lé ní ẹ̀yin tá a jẹ́ OPC tẹ́ bá rọ́mọ Sunday Igboho kọ̀ọ̀kan Sunday Igboho sáyà tàbí tó kọ ìlú ẹkùn sáyà tó gbájú ọ̀dọ̀ yín kọjá tẹ́ tó bí 6 méje ń bẹ̀ ẹ̀ múra pẹ́fẹ́ lù ni ẹ wò yàtọ̀ báyẹn ẹ̀ múra pẹ́fẹ́ bàjà
ṣùgbọ́n Sunday Igboho ìjọ tí máa kọ́kọ́ lọ lẹ́ẹ̀pá tí mò ń pè wọ́n tán júwe fún mi aṣọ OPC ni mo pọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni pẹ̀lú nose mark OPC Sunday Igboho a máa rántí bẹ́ẹ̀ fúnra wọn bọ́dẹ̀ ṣe rí mi ẹni bọ́bá lélẹ̀ wọ́n ló gba ọ̀pá lọ́wọ́ Fúlàní káìláì ọmọkọ Yorùbá ni ọ́ kọmọkọ Yorùbá ni ọ́ bóò ní pẹ̀lẹ́ ń tán kọ́bẹ̀ lọ́mọ ọ̀gá ń kọ́ lọ́hùn ìyẹn ibà gàdà tán béèrè oní àbá wà wọ́n ní káìláì kò sọ pé torí ọmọ OPC ní mí kò lé mi jáde ó nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ti máa kó Yorùbá jọ ò ní mọ̀ pé ẹnìkan ẹgbẹ́ báyìí ni bẹ́ẹ̀ kálukú kan sọ yàmà àti baálé ilé mi tí ò tí mọ̀ tí ó jẹ lálẹ́ ẹjọ́ yẹn àwa tá à ń jáde tá à ń sọ̀rọ̀ olóyè Májàsọ́lá gan fúnra mọ̀ pé àwùjọ òkèrè nu ayé àwọ ò jáde fún Sunday Igboho tó pé bẹ́ẹ̀ pé kó bàdé fún alẹ́ nìtì àwa máa ń lọ bẹ̀ tá a máa tún ra nǹkan dání pé bàbá ẹ gbà kì í ṣe pé ká máa lọ pé bàbá ẹ mú wá ṣùgbọ́n tá a bá rí dáadáa ìyẹn jẹ́ ká sọ he is a man of everybody he is a man of people bí mo ṣe débẹ̀ ní ààbò ni pẹ̀lẹ́ ọ̀gá ń kọ́ mo ní ó wà káìláì pàápàá wọn sọ pé kí ló wá wọn kọ́ bó ṣe tébù tẹ́nísì wọn kọ́ ń gbá tébù tẹ́nísì lọ́nà nínú kọ́pàǹdì ẹ̀ tó bá jẹ́wọ́ ni tó rá sí OPC tó bá jẹ́wọ́ ni tó rọ́mọ tó kọ ìlú ẹkùn sáyà ọ̀rọ̀ tó kàn dé fìlà tó kọ Ìgbòho síwájú bẹ̀ ẹ lè ní kó dó sẹ́nu géètì kò gbọdọ̀ wọlé ẹ máa ní kò sáyè ọkọ̀tẹ̀ kọ́kọ́ fẹ́ lù pa lẹ́nu géètì náà ẹni ní ṣe ló wá da ògùn sílẹ̀ Sunday Igboho kì í sọ̀ kò í wò bẹ́yẹ́ nìkan wá ṣe nǹkan fún òun kí kò gbàgbọ́ ní kọ́ pé ọ̀rìn ẹ̀wọ́ wá wò wá bẹ̀ wò kí ló kàn án ilẹ̀ Oòduà á bí ẹ tó bá lọ dán wo tó mọ̀ ní tiẹ̀ nìyẹn kí ló dé gbogbo ẹ̀yin tẹ́ ń jáde fún Sunday Igboho tẹ́ ń bú Sunday Igboho kọ́ lẹ́ ń bú gbogbo ọmọ Yorùbá ló máa dìde ìjà sí yín gbogbo àwọn ládéládé kì í ṣe àwọn ládéládé kwẹ́kwẹ́ àwọn aládé ìgbèríko àwọn adé gidi àwọn adé ilẹ̀ Yorùbá tó máa kà tó máa ní akárìgbọ̀ of kìíní kan olúgbọ́n of kìíní kan àwọn ọba lọ́ba tá à ń sọ nìyẹn o kì í ṣe àwọn ọba alágége of Agége o ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe Ìbà Gani Adams kì í ṣe ẹni tẹ́ máa jà fún àwọn Yorùbá fúnra wọn ló máa sọ pé yes àti rí iṣẹ́ takuntakun wọ́ wọn àwọn Yorùbá ló máa sọ pé yes bàbá yìí ti gbìyànjú ẹ sà ọmọ àlè ni wọ́n máa na bàbá ẹ̀ táwa bẹ́ẹ̀ lọ dádì ẹ̀ pé dádì mi ṣé kí n lọ ọjà no wọn nà dádì ẹ̀ lójú ọ̀hún gbá dádì ẹ̀ létí dádì ẹ̀ wá dé ló wá ṣàlàyé fún ẹ pé Kúnlé ọ̀rẹ́ ẹ̀ yẹn nà mí lé ní dádì mi ó nà yín ọ́ ní ẹ dádì mi ṣé kí n lọ bá kí n lọ ọjà ọmọ àlè ni ẹ no ẹni bá máa gbèjà Yorùbá kò ní dúró de àṣẹ ọ̀nà wà tá a lè gbèjà Yorùbá tó pé ọlọ́pàá gùn ò ní múyàn àwọn onúgbò kan wà tó pé àwọn mọ̀dàrú àwọn oníṣẹ́ ibi yìí wà tá à ń pè ní bandit yìí wà anybody ló lè lọ bẹ̀ tó lè lọ fèsì wọn kò sí ìjọba tó fẹ́ mú ẹ lé lórí wọn kì í gbàṣẹ rú yẹn yes mo bá olóyè jáde dáadáa mo bá wọn jáde dáadáa gbàtà lọ bàrẹ̀ pa àwọn gbàṣẹ lọ anybody gbàtà lọ sí Ìrè níbi tí Ògún wọlé sí ebi àbálẹ̀rè ọjọ́ mọ̀ pé Sunday Igboho strong bẹ́ẹ̀ ni ẹni tó máa rìn ọmọ 25 years ò lè rìn nírìn ẹsẹ̀ pé kán gbé mọ́tò lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá máa jagun Yorùbá ò ní yọkùn bẹ́ẹ̀ ni ẹni tó bá máa jagun lẹ̀ Yorùbá kì í ṣe ẹni tó sọ pé yes ológun máa ń síwájú ni Májàsọ́lá máa ń sọ kinní kan a ní ẹ̀kẹ́ sì mí lójú ogun náà kẹ́ ẹ padà a ní ẹ̀kọ́kọ́ sì mí níbẹ̀ náà dọ́ta lọ sí Ìrè bí tí Májàsọ́lá páàkì mọ́tò sí bí tá a wá fẹsẹ̀ rìn dé ó dàbẹ̀ ni pé kéèyàn láti yan Sanyo kó máa lọ sí Ìwó road Ìgbòho máa rántí kéèyàn páàkì mọ́tò sí irú Sanyo yẹn kó a fẹsẹ̀ rìn lọ sí Ìwó road má yẹn rìn o àwa gan tá a jẹ̀lẹ̀ àwọn mí hẹlẹ́hẹlẹ́ ni nínú gbó yẹn ó ti nípa kúrò ń bẹ̀ kì í ṣe tó fojú yẹpẹrẹ èèyàn ìjọ tá a lọ sí Èkìtì bó ṣe lọ́lá tó bá ṣe mọ́ tó
ó bọ́ lẹ́nu mọ́tò ẹ̀ ó ní Àwùṣẹ ó dẹ́ sílẹ̀kùn mo sílẹ̀kùn mọ́tò mi gbà mo lọ FS 35 Infinity ó wá wọbẹ̀ kò pẹ́ lẹ́nìkan látàwọn èèyàn mi náà ní Èkìtì ní Ọ̀sámìkà bá pé aláyé Ìgbòho mọ́tò mi ló máa wò ní Àwùṣẹ wò mọ́ bínú àjọ ọlọ́bàá nínú tí ẹ yẹ wọn mọ́tò rẹ̀ yóò mọ bínú sìn ó tún kó mọ́tò mi ó tún lọ mọ́tò Ọ̀sámìkà ẹ̀sà máa yẹn kóyàn mọ́ra sà mo bẹ Ọlọ́run kọ́ náà fún mi nírú irú wà bẹ́ẹ̀ ó kóyàn mọ́ra ibi tó ní kálukú bá ní kùdìẹ̀kùdìẹ̀ sí ni kó lọ túnṣe bí tí kùdìẹ̀kùdìẹ̀ kálukú bá wà kó lọ túnṣe kọ́ọ̀tù ẹ̀kọ́ yẹn bí tí kùdìẹ̀kùdìẹ̀ ní kálukú bá wà ní kó lọ túnṣe is very very accommodative ó máa ń accommodate èèyàn kì í ṣe ẹni tó fojú pààyàn rẹ ó wọnú mọ́tò mi kò ju 2 minutes lọ Ọ̀sámìkà pé bàbá àwọn ẹlẹ́wà kílẹ̀kìtì ó ní Àwùṣẹ wo jẹ́ lọ́wọ́ mọ́tò kejì rẹ yóò mọ̀ bínú báwọn yes pẹ̀lú ọlá rẹ̀ mọ́tò tó wà ní compound rẹ̀ kì í sọ̀rọ̀ mẹ́wàá àwọn latest mọ́tò 2025 2026. Àwùṣẹ ọmọ òkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. kí o ní láti kanlẹ̀kùn kó tó wọlé ilé bá Jásọlá so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jáde tẹ́ ẹ̀ ń búgbò òòṣà ẹ̀kàn ń fi ẹgbẹ́ ẹni pé ẹ̀kàn ń yẹpẹrẹ ibà ni torí bó lẹ ṣe máa búgbò òòṣà tí wọ́n ní bú igba wọ́n máa bú ibà náà ìrù ẹkùn kọ́ ló ń jáde ìdájà àwọn tó ń jáde fún Sunday Igboho gan wọ́n ń sọmọ ìrù ẹkùn àwọn ọmọ Yorùbá tàtà bẹ́ẹ̀ ni torí pé kí ni ó ń kálukú lórí ní tó ń ṣe mo bẹ̀ wá èébú kọ́ ló kàn ohun tó kàn ní pé kí ni gbogbo ẹni tẹ́ bá pa ẹni olórí ẹ lọ ní ẹ̀mí ìfẹ́ àti ẹ̀mí ìkónimọ́ra kí kíní kó lè ṣe kíni kó lè ṣe é ṣe ire o.